àbáǹkárá kọ́ lẹ mú. A lọ patí l'Àbújá bẹ́ẹ̀ ni kábíyèsí ní kó gbogbo wa lọ kódà ọkọ̀ bàálù ní gùn níbẹ̀. ohun tó wá fọ́nì sí mi jù nínú ẹ̀ ni pé àǹkárá ni gbogbo wọn wò. Àbújá la dẹ̀ ti fẹ́ ṣe wọ́n á fẹ́ kí àwọn ọkọ ọmọ mi mo fẹ́ kọ́ mọ̀ pé mo léèyàn wọ́n á hùn mí kí ẹ̀yin àti olórí kẹ́ bá mi débẹ̀. jáde láti jẹrin kó dágbére patí kó má ì tí wọlé ṣé bẹ́ẹ̀ náà ni patí ọ̀hún dùn tó ni. Stop! Mr. Ghost, I don't have any business with you. James! Ikọ́ tẹ̀ ń yẹ gan ló máa pa yín. Ẹ̀kálẹ́ báwo. Ẹ bá mi sílẹ̀ kò mo fẹ́ wọlé o. Ẹ bá mi rí po. Àǹkárá aṣọ àjọwọ̀ òròdé.